أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم ورحم وترحم على سيدنا ولانا محمد أولوا بوا شكر بوا شكر فلا يلو النبي محمد صلى الله عليه وسلم وبوا صحابة وبوا تابعين وبوا تابعين وبوا سلف صلى الله عليه وسلم بداية من المرحوم الشيخ آدم عبد الله الإلوري الله صلى الله عليه وسلم كما فاوا تمام بما مولانا شيخنا كمال الدين الأدبي بوا يوسف الأرباج بوا لباك دوما àtúgbò àwọn àfáà bẹ́ẹ̀ lórígbẹ̀rẹ̀ àgbáńlá ayé tó jẹ́ wípé afna hayatahum ala tarbiyati abdai muslimin gbogbo tó lù wábùn wọn ní mímọ̀ àti ní mímọ̀ wọn náà nítorí kọ́ mùsùlùmí rẹ̀ bani akí gbogbo jama mùsùlùmí káàkiri gbogbo àgbáńlá ayé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ní ìrọ̀lẹ́ yìí mo fẹ́ ká ṣe àgbéyẹ̀wò ráńpẹ́ àti ṣe àtúnṣe lílẹ̀ tí ó fi ẹsẹ̀ múlẹ̀ tó sì dá níwọ̀nba bí làákàyè títí tèmi ṣe mọ́ lórí ọ̀rọ̀ ilé tó ń lọ láàrin Sheikh Muhammadu Labib àfá wa Lágbàjì àti ustaz wa Sheikh Abdulaziz Adéwọ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wọ́n sí Adéwọ̀lú ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ múlẹ̀ tó jẹ́ èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú orúkọ náà ni Adéwọ̀lú ọlọ́mọsà ìbáṣàlékún karama àwọn méjèèjì. Mo sì fẹ́ fi eléyìí náà ṣe ìpè ní ìpenisákìyèsí fún àwa tí a ń dá sí àlámọ̀rí náà àti báwo ló ṣe ká dá sí ìbẹ̀rù Ọlọ́run wo sì ni à ń lò níbi ìdásí tí à ń dá sí àwọn kinní yìí. Ní àná mọ́jẹta ní oríṣiríṣi àwọn makolat àwọn orin àbíyàtò nínú àwọn qasaid ló ń jáde tó tí ìsdáàrù rẹ̀ apá kan ń jáde láti ọ̀dọ̀ àwọn àfáà wa Labib àwọn apá kan náà ń jáde láti ruwaki ustaz Abdulaziz Adéwọ̀lú al-Muhaddith ọlọ́wọ́sàlẹ̀bá àsàlẹ̀kùn karama wọn. Mo wá rí wípé nínú àlámọ̀rí yìí àwọn èèyàn náà wá ń dá sí ọ̀rọ̀ yìí mo sì wá rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń dá sọ̀rọ̀ yìí tàbí àwọn tí wọ́n ń kọ nǹkan àtakọ̀ ọ̀tún ni àtakọ̀ òsì ni mo rí wípé ó ṣe pàtàkì ká pera wa ní àkíyèsí ká sì sọ èyí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ fúnra wa. Látara bẹ́ẹ̀ náà mo tún wò pé ó ṣe pàtàkì náà kí a sọ òdodo ọ̀rọ̀ fún àwọn tó jẹ́ àwọn àfáà wa lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí àtàpá kìíní ni àtàpá kejì ni mo wò pé ó yẹ ká bára wa sọ òdodo ọ̀rọ̀. Látara ọ̀rọ̀ iná kúmọ́ mo tún fẹ́ ká tún wo ìpìlẹ̀ ọ̀rọ̀ ibo lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ nítorí pé ẹni tí ò bá mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ ó súnmọ́ kó mọ̀ bí ó sì dá sí ọ̀rọ̀ kódà máa ń bẹnu ọmọ míì tí ó jẹ́ pé dáńgídá ni Ibnul Bar tó jẹ́ ọmọ dáadáa tí ó náà wò pé jẹ́ ń dá sí wọ́n ń gbìjà wọ́n ń bú àfáà mi tàbí wọ́n ń bú bàbá mi jẹ́ ń dá sọ̀rọ̀ yìí tó jẹ́ pé ó lè mọ̀ kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀. Nítorí ìdí èyí òun lọ́lọ́run fi sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní Al-Qur'an oríṣiríṣi ìtàn kò sí nǹkan tó yẹ ìtàn ṣe tó ní ṣe ní Al-Qur'an bí wípé ìtàn ó gbé wá torí ká lè rí nǹkan méjì nínú tàn ń bẹnu ẹ̀ àríkọ́gbọ́n ń sì ń bẹnu tàn èyí tó jẹ́ àríkọ́ṣe èyí tó bá dá ń bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ẹ̀rí yìí ẹ fi ṣe àríkọ́ṣe èyí tó bá kù díẹ̀ ká tó wọ́n ní ká fi àríkọ́gbọ́n ká fi kọ́gbọ́n ń bẹ̀. Kí n tó wá máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí mo ti sọ àtúnṣe náà ni a ṣe táàbẹ̀ apá kìíní táàbẹ̀ apá kejì bó tiẹ̀ jẹ́ wípé nínú ìròrí tèmi àti inú ìṣẹ̀lẹ̀ apá kan ò ṣe apá kan ní ń tasẹ̀ àgẹ̀rẹ̀ sí apá kejì nílé tí máa ṣàlàyé nígbà tí n bá ń bá ọ̀rọ̀ lọ bí idhnillahi ta'ala kí lọ́rọ̀ ọba ọba àlékè ọlá kí ló sọ ń bí ká ṣàtúnṣe Ọlọ́run sọ bá dá a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Olúwa ní wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma. Tẹ́ bá rí ìjọ méjì tán bá jókòó tàbí tí jẹ́ wọ́n ṣàṣepọ̀ tẹ́lẹ̀ tí ìjà wá bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn tí Ṣẹ̀tánì dá sí kí lọ́lọ́run ní ká ṣe ń bẹ̀ Ọlọ́run ní fa aslihu táwọn méjì jọ jẹ́ mùmínì Ọlọ́run ní fa aslihu baynahuma. Ibi tí máa kẹ́yà náà dénú torí pé ibi tí mo nílò rẹ̀ dé nìyẹn ó lọ síwájú pé wa in bagat ta'ifatun ila al-ukhra ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ni mo fẹ́ lò lénìí. Ẹ ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì àtúnṣe yẹn náà ni à ń wò wípé ó ṣe pàtàkì ká ṣe nítorí pé bàbá ṣe èṣù lóyin ó bẹ́ẹ̀lẹ̀ ṣùgbọ́n látara pé èṣù bẹ́ẹ̀lẹ̀ yẹn náà
a ní láti sọ̀rọ̀ níbo ni ọ̀rọ̀ tí ń bọ̀ nítorí kó ṣeé ṣe Al-Abqari tó jẹ́ àfá Aláyínká ọmọ àfá Labib Lágbàjì ọmọ náà ni a pè nítorí pé ọmọ náà ni òun náà ló jẹ́ lọ́dọ̀ àfá Labib. So a ní láti sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tiẹ̀ náà, ìdásí tó dá sọ̀rọ̀ yẹn báwo ló ṣe dá sí, ọ̀nà wo ló gbà dá sí, so mọ bí tọ́rọ̀ tí ń bọ̀, so sì tẹ̀lé àyà Al-Qur'an, torí pé gbogbo wa bá ń ké dandan náà ní ká máa tọ̀, tá a bá ń tọ̀ dandan náà ní ká máa mú lò. Àfáà wa Professor Ali Agan àtàwọn àti bàbá olóhùn oyin wọ́n máa dá orin, wọ́n máa dá wákà kan lórí rédíò, wọ́n ní ẹni kéwú àkélò ló ní kéwú, ẹni kéwú àkélò ló ní kéwú, ẹni kéwú àkélò ló ní kéwú, ẹni kéwú àkélò ló ní kéwú. Ká kéwú ká mú lò ó wúlò ju ká kéwú ká má mú lò lọ. Naam, mo wá sọ náà mi lákọ̀ọ́kọ́ wípé nínú òròrí tèmi àti nínú bíṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀, apá kan ò sẹ̀ sápá kan, léyìí tó jẹ́ àkíkọ̀ fún gbogbo ẹni tó bá jẹ́ pé òdodo ọ̀rọ̀ ni ó bá sọ níbi ọ̀rọ̀ yìí tí ò bá ní jàǹbá àmánà tọlọ́hun àti tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam, yóò yé wípé àfà Abdulaziz Adéwọ́lù kò ní ẹ̀bi kankan torí pé kò sọ̀rọ̀ kankan tó sọ tó fi bú àfà Labib Lágbàjì. Kò sí ọ̀rọ̀ kankan tí àfà Abdulaziz Adéwọ́lù tí wọ́n sọ tí wọ́n fi tabá Sheikh wa Labib Lágbàjì. Wọ́n lọ síbi Maulid, tó bá jẹ́ pé àfà Aláyínká Al-Abqari tó náà bá ń gbọ́ program tí mò ń sọ yìí, àfà lọ síbi Maulid torí gbà míì èèyàn ó lè mọ̀ kó ṣe bí ẹni tí ó mọ̀ nítorí kó fẹ́ jà. Ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ téèyàn ó mọ̀ pé mo mọ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n mo ṣàìmọ̀ kan pẹ̀lú in tí mo mọ̀ yẹn. Ó ṣe ìgbìgbà tí yẹn torí pé ẹni tó bá ń jàjà ọ̀rọ̀ yìí bí ìgbà tó ṣe àìmọ̀ kan pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ni, tàbí tó jẹ́ wípé ó ti ní dọ̀gínà kan lọ́kàn tẹ́lẹ̀, ó ti ní nǹkan kan ti wà ń gbáyà rẹ̀ tẹ́lẹ̀ tó ń rò pé àwọn afẹ́ ṣe kíní o, àwọn afẹ́ fi kíní ẹ̀gbẹ̀ tán torí gbogbo àwọn àbíyàtò ṣe ìrù yẹn náà la ṣe kíní o, òun náà laka ìsìn hàn ń bẹ̀ nítorí pé a ti ń padà wọn lọ taba ṣàṣìyà ara wa àtàpá kíní àtàpá kejì, àtàwọn ọmọ tí wọ́n ń kọrin láti Darul Hadith ni látọ̀dọ̀ àfáwà Adéwọ́lù ni, àti àwọn ọmọ táwọn kọrin látọ̀dọ̀ àfáwà Labib Lágbàjì ni, olùkàkù padà wọ́n padà wọ́n ń ṣe tẹ̀jìrí u ṣàṣìyà, wọ́n padà ń ba personality ara wọn jẹ́, wọ́n ń tabá ìyá, wọ́n ń tabá bàbá, wọ́n ń pè yẹ ẹlòmíì láṣẹ́wó, wọ́n ń pè yẹ ẹlòmíì lọ́dọ̀kọ. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátápátá ẹ jẹ́ á rántí àyá Al-Qur'an àtàpá kìíní àtàpá kejì ni mò ń sọ, t'Olúwa sọ pé wala takif ma laysa laka bihi ilm inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula. Gbogbo ń tá lò pátápátá àti títà fi ń gbọ́ ni, àtẹnu tá fi ń sọ ni, àtọ́jú tá fi ń rí ni, àtọkàn tá fi ń rò ni. Ẹni nìkan wo ẹlòmíì, nìkan bù tí yẹ ẹlòmíì ń lò kò wúlò, kò ṣe gbá, kò sáwó, gbogbo àwọn nǹkan yẹn gbogbo ẹ̀ pátápátá Ọlọ́run bí wá lérè. Naam, ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ni pé àfà Abdulaziz wọ́n lọ prógrámù àfà wa Yasatar, ọlọ́wọ́sà ìbáṣà lékún dáadáa fún wọn. Wọ́n dẹ̀ deliver message, wọ́n dẹ̀ ń sọ níbi message yẹn wípé tí n bá ti ju microphone yìí kalẹ̀, ọ̀rọ̀ tí mò ń sọ yìí Maulana Mudirul Markaz ẹnu wọn ni mo fi ń sọ. Liman lahu akilun salim, ẹ tó bá jẹ́ pé akilul bashari al-akilu al-bashari as-salim, làákàì tó nípọn tó sì lálàáfíà tó jẹ́ tọmọ nìyàn bá ń bẹ lérí ẹ̀ tí kìí ṣe pé bá ń fi ìgbẹ́ ronú àbí ń ti fùrọ̀ ń fi ń ronú, yóò mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn wípé ọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ bọ̀ láti inú ilé tẹ́lẹ̀ ni. Wọ́n wá deliver message yẹn wípé message ni wípé èèyàn sọ ó gbé kámẹ́rà sójú báyìí, ó dẹ̀ sọ níbi kámẹ́rà yẹn wípé tí mọ̀rìkàsí kan tó bá tún pè òun sí ìjọ rẹ̀ ó tú ni. Irú ẹni bẹ́ẹ̀ ẹ tún pè é sóde, kí lè pè é sóde sí, ṣé tẹ́ bá bá a ṣe ṣéjọ yín ò ní tò ní, ṣé kò ní lọ ni. Wọ́n wá sọ bí ọ̀rọ̀ yẹn pé tá a bá lẹ́nu yẹn kàn sọ lásán ni, tó bá jẹ́ pé àṣẹ ti gun tó sọ yẹn ń kọ́. Ìmọ̀ràn ni wọ́n fún àfà wa Yasatar, wọn ò bá àfà Labib wí, wọn ò bá àfà wa Labib wí rárá. Ìmọ̀ràn àti ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlé ni wọ́n sọ fún àfà wa Yasatar. Wọ́n sì sọ pé wọ́n sì sọ àyà kan níbi prógrámù yẹn
pé fala tukhatibuni fil ladhina zalamu innahum mughraqun. àfà làbíbù jáde mo mọ̀ wípé láyínká àfà láyínká àkọ̀rí òun náà lè mọ program ilé padà dọ́dọ̀ rẹ̀. àfà wa sheikh wa làbíbù jáde wọ́n sì sọ lẹ́nu ara wọn lójú kámẹ́rà bá wípé nítorí pé àwọn àti dọ̀túrù Juma Adam Abdullah wọ́n ní ìfàǹfà láàrin ara wọn. ẹ̀yin àti sheikh Labib àti dọ̀túrù Juma wọ́n ní ìfàǹfà láàrin ara wọn tó jẹ́ pé wọ́n ti jọ láṣepọ̀ rí. gbogbo asmáwù tọ́lọ̀ ń sọ wípé wala tanabasu bil alqab bisal ismu fusuq ba'da al iman. wọ́n pa àfà ní Juma jobojobo wọ́n jẹ́ ní onítòlótòló kò sí àfà tọ́kítọ́kí kò sírú orúkọ tí wọ́n pera wọn because àfà máa involve ara wọn nínú fracas púpọ̀. àfà wa ni wọ́n àfà wa òun ni wọ́n tí ò ní ìjiyàn. ṣùgbọ́n àfà àwọn gẹ́gẹ́ máa ń sọ wípé ní orí Facebook yìí àwọn òjò ti ara àwọn bọ́ ẹ̀rẹ̀ ní oríṣiríṣi àsìkò ni àfà máa involve ara wọn nínú Facebook fracas. eléyìí kì í ṣe tó yẹ ká bá lọ́wọ́ wọn. aṣíwájú wa ni wọ́n àfà wa ni wọ́n bàbá wa ni wọ́n ṣùgbọ́n àyà kan náà ni àyà Al-Qur'an tí máa ké tí a fi rí wípé kódà bí òdodo ọ̀rọ̀ bá délẹ̀ tó wá yẹ pé bàbá ẹni ló bá wí Ọlọ́run sọ wí ká mọ́ ṣe kí láyà tọ́lọ́run sọ Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu Olúwa ní kúnú qawwamina bil qist. gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹgbọ́n Ọlọ́run bá gbọ́ ẹ ní iman kúnú qawwamina bil qist. ẹ dúró dédé ẹ dúró dáadáa pẹ̀lú ìbí Ọlọ́run ibi tó dodo bá wà ní ẹ dúró sí. Olúwa ní shuhada Allah Olúwa ní ẹ sì jẹ́rìí tèmi Ọlọ́run jẹ́rìí sí ni ẹ jẹ́rìí sí. ìtẹ́mi Ọlọ́run jẹ́rìí sí ìní Ọlọ́run ní ẹ jẹ́rìí sí kódà walau ala anfusikum kódà kó jẹ́ pé ẹ̀mí ara yín nìyẹn ni pé tọ́rọ̀ bá délẹ̀ kódà kó jẹ́ pé ilẹ̀ bá jẹ̀bi ọ̀rọ̀ ẹ sọ pé mo jẹ̀bi ẹ tọrọ àforíjì lórí ẹ̀. Olúwa ò dákú kò dákẹ́ ń bẹ̀. Olúwa ní awil walidayn tó wá jẹ́ pé àwọn bàbá tán bí yín àwọn ìyá tán bí yín náà bá jẹ̀bi ẹ dúró síbi déédéé ibẹ̀ ni ẹ dúró síbi àlámọ̀rí. ẹ mọ́ yẹ̀ nítorí pé ẹ fẹ́ ṣáìdì ẹnìkan. àfà wa Labib láti tipẹ́tipẹ́ láti mú wọn láàfáà láti mú wọn lásáájú láti mú wọn ní àwòkọ́ṣe. ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé ìzáàrù rẹ̀ ń jáde látọ̀dọ̀ wọn especially nígbà tọ́rọ̀ Facebook ọ̀rọ̀ social media tó dé yìí tó jẹ́ pé àwa tá a jẹ́ ọmọ kéwu wọn ọmọlẹ́yìn gbà wọn pé ẹ̀yin tẹ́ ẹ jásáájú wa kò yẹ ká bárù nǹkan báyìí ká bá lọ́wọ́ yín kí mọ́ wà diverted. àfáà wa jáde wọ́n gbé kámẹ́rà síwájú wọ́n sì sọnù kámẹ́rà yẹn báyìí wípé tí Markazi kan bá pe àwọn sí prógrámù rẹ̀ nítorí pé àwọn àtàbà Juma ajá àbá àjùmọ̀ á sì sọ bí prógrámù wọn wípé nígbà tó ń jà lọ́wọ́ wípé máa sọ fún wọn á ṣe mítìn á ní kí Markazi kan máa pè ọmọ látara pé káàkù wọn ń bínú. ìbínú yẹn náà ló gbé àfà Labib wọ́n ṣe prógrámù àkọ́kọ́ wọ́n ṣe prógrámù èkejì wọ́n ṣe oríṣi prógrámù. àkọ̀rí láyínká àfà láyínká yìí náà òun náà ṣe kí ni òun náà ṣe prógrámù tó náà ṣe lórí àfà Juma ṣùgbọ́n gbogbo yẹn tó ti lọ ní ìbínú gbé wọ́n yìí ti sẹ́tù ẹ̀ láàrin kó àwọn Ọlọ́run ti pa náà. àfà wa jáde ńgbà yẹn wípé tí ẹnìkan bá pè àwọn nù Markazi sóde rẹ̀ mọ́ Ọlọ́run tu gbogbo ìjọ yóò túká ni. àfà Adéwọ̀lú wá ń deliver message pé ọ̀rọ̀ tó tán sọ yìí bọ́rọ̀ yẹn ṣe tóun tán ti àfà ti padà wá o Sheikh Labib wọ́n ti padà wá ti ṣe correction lórí ọ̀rọ̀ yẹn. ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn bí ṣe ń ṣẹlẹ̀ yẹn náà làṣẹ ń ṣẹlẹ̀ sí nǹkan sí kíjọ yín tú ni wọ́n ní ẹ ti ẹ̀ fún ẹni bẹ́ẹ̀ ẹ fún ní kíni ẹ fún ní kí ló ti ń pè ẹ fún ní space kódà bó jọ́dún kan ẹ fún ní space kódà bó jọ́dún kan mo rẹ́nìkan tó comment pé ó gọ̀ sí ẹgbẹ́ rẹ ni lọ bí àfà àbúkọ̀ orílẹ̀-èdè yóò sọ bóyá ẹgbẹ́ mi lòun bóyá mi ṣẹgbẹ́ òun mi ní information kankan láti mọ sọ pẹ̀lú yẹn. So now kí ni mo fẹ́ fàyọ ni pé ẹ jẹ́ ká lò Ọlọ́run ti gbé example oríṣiríṣi nǹkan wá láti náà Al-Qur'an tọ́lọ́run ti ṣàlàyé fún wa. ní ìjọ tí Ànábì Yusuf alayhi salatu wassalam ìjọ tọ́rọ̀ dùn àti Sulaykha papọ̀ kẹ́límà tó sọ náà ni wípé as-sijnu ahabbu ilayya mimma tad'unani ilay. kò mọ̀ wípé bóun ṣe ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni àṣẹ ń ṣe kí ni o náà ni àṣẹ ń gùn. ọ̀rọ̀ sọ̀rọ̀ the power of tongue ó lágbára gan. ọ̀rọ̀ tí ń dá ẹ lórí ahọ́n wa a gbọ́dọ̀ wà very cautious nípa kí la fẹ́ sọ
nítorí pé a mọ̀ èyí tá ń sọ lọ́wọ́ yẹn kí ni tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ gbà wọn tí ó fàṣẹ sọ̀rọ̀ yẹn. àfa wa sọ̀rọ̀ yìí pé tẹ́nìkan bá pa àwọn sí prógámù rẹ̀ mọ́ ìjọ rí ó tu ni. níjọ́ táfà làbí táfà Adéwọ́lù tó deliver message ó deliver message yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ tí Mudiru sọ ni. tóró náà àfa náà sọ lẹ́nu ara wọn wípé ọ̀rọ̀ táwọn ń sọ yìí táwọn bá ti ju microphone kalẹ̀ Abdulaziz lókù tí ń sọ̀rọ̀ ṣùgbọ́n gbà táwọn gba microphone lọ́wọ́ mú yìí Mudiru ní sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n sì bá ọmọ kéwu wọn wí gẹ́gẹ́ bí ọmọ kéwu wọn. mi rò pé yẹn ti ní problem. ọ̀rọ̀ lágbára àṣẹ sì máa jáde pẹ̀lú ọ̀rọ̀ táàfà bá sọ ní sọ pé àwọn sọ láwàdà látara àṣẹ tó ti wà lára oríṣiríṣi nǹkan táwọn tí wọ́n ti bẹ̀ lọ́hùn lo àwọn tó ń ṣàdúrà fún yàn tọ́lọ̀ ń gbọ́ ẹni tí wọ́n ń ṣàdúrà fún yàn tọ́lọ̀ bá ń gbọ́ kò yẹ kó máa ṣépè wọ́n wá ṣépè wípé tí ẹnìkan bá tún pè àwọn ìjọrú ẹni bẹ́ẹ̀ ó dàrú ni. àfà Abdulaziz Adéwọ́lù dẹ̀ deliver message gẹ́gẹ́ bí tí wọ́n rán mi rò pé yẹn tí ì la ìjà lọ tó bá jẹ́ wípé wọ́n Yorùbá sọ wípé ọmọ ẹlẹ́fọ̀ọ́ gbé ẹ̀fọ́ rẹ̀ wá wọ́n ní ọmọ ẹlẹ́fọ̀ọ́ ní ẹ̀fọ́ mi yìí sẹ̀fọ́ orí àtàn tọ́rọ̀ yìí ò bá tí ò bá dọ́dọ̀ yín tí ò bá torí pé wọ́n dákọ̀ ńbẹ̀ torí pé ẹlẹ́kọ̀ọ́ ni àfà Abdulaziz wọ́n àdákọ̀ ẹnì kankan ńbẹ̀ kódà ìkejì náà táwọn yẹn tó ń tú ìsì pé ẹ lágbájá ní báwí ó ní kò lè wọ́ fatia ó ní kò lè dáka fatia wọ́n àdákọ̀ ẹnì kankan ńbẹ̀ so látara pé Ogagu wá ti wo pé àfà Làyìbù náà bá wí bí ọ̀rọ̀ yìí tó Ogagu náà mà pa àfà Làyìbù ló sọ̀rọ̀ yẹn ọmọ pàwọn náà ni wọ́n sọ̀rọ̀ yẹn ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi orin máa kọ orin àti láti máa sọ oríṣiríṣi program láti máa fi tánìṣì íméjì àfà wa Adéwọ́lù ẹ sì ń sọ bí orin yẹn wípé kí àfà yọ ẹ fẹ́ yọ àfà ẹ fẹ́ yọ fóró ẹ fẹ́ yọ ìgbín rẹ̀ kúrò nù karahun Markaz wípé kì í ṣe Markaz lẹ́ ń tàfàbù àfà Adéwọ́lù nìkan náà lẹ́ ń ṣe kí ni o lẹ́ ń tàfàbù ó túmọ̀ sí wípé gbogbo àwọn tí wọ́n kọ orin yẹn pátá gbogbo yín pátá òǹkà kòòrò inú kó mọ̀ wípé Mudiru Markaz náà làwọn bá wí ni yọ Adéwọ́lù yọ kó lára Markaz yọ kó lára Mudiru torí pé nu message táfà Adéwọ́lù deliver náà ni kó sọ wípé ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ yìí Mudiru Markaz ló ń sọ tí n bá ti ju microphone kalẹ̀ ó ti di pé mi mò ń sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí mo mú microphone dání Mudiru Markaz ni wọ́n ń sọ̀rọ̀ ẹ wá yọ ti Mudiru yẹn kúrò ipe kìí ṣe Mudiru náà sọ̀rọ̀ mọ́ àfà Adéwọ́lù ni wọ́n ń sọ̀rọ̀ àfà Adéwọ́lù níjọ́ tí wọ́n ti ń bẹ èmi ò rò pé àwọn àti àfà àwọn àti àfà wa Sheikh Labib wọ́n ní kantari wọn ò ní kantari wọn ò pàdé pọ̀ ní nǹkan tí yóò jẹ́ kí ni o tí yóò jẹ́ kí wọ́n ní kanta àbí kí wọ́n sọ ọ̀rọ̀ ni wọ́n sọ which is ọ̀rọ̀ tó jẹ́ pé ó normal anybody lè sọ mo lè bọ́mọ kéwù mi wí kí n sọ mú wípé àwọn tó ń bá ṣe yẹn mọ́ bá wọn ṣe mọ́ kí n sì fi òwe lélẹ̀ dẹ́n lẹ́yìn bẹ́ẹ̀ ẹ dáhùn tó rọ lọ́hùn náà mo wá fẹ́ lọ síbi wípé apá kìíní apá kejì ẹ dáhùn tó rọ lọ́hùn ẹjẹ́ bẹ̀rù ọlọ́hùn àti orin àwọn isdarot tó ń jáde láti Darul Hadith ni láti wákò Darul Hadith ni àwọn kọ̀sọ́hìd tó káàkù ń kọ yẹn ẹ dáhùn tó rọ lọ́hùn ẹjẹ́ àsinmi rẹ̀ ìlàmà lùkúlùfù bainakumu ìlàmà àfọ́ olórin kan ló kọ bẹ́ẹ̀ ó ní ìlàmà lùkúlùfù bainakumu ìlàmà wà á rí dọ́jàtul kubra alàmà ìlàmà lùkúlùfù bainakumu ìlàmà ká máa ṣe yapa ká máa jọ dúró lójú kankan náà yìí ìjọ wò la fẹ́ ṣe dà ìjọ wò la fẹ́ ṣe kí ni o ìjọ wò la fẹ́ ṣe dà wà á rí dọ́jàtul kubra alàmà ká máa jọ pariwo lera lórí lójoojúmọ́ yìí Markazi àdàbí àti ibi zùmọ̀rọ̀ ojoojúmọ́ Markazi wọn bá màdí wọn oríṣiríṣi lójoojúmọ́ ìjọ wo la fẹ́ ṣe dà ìjọ wo la fẹ́ ṣe kí ni o la fẹ́ dúró lórí tí Ànábì sallallahu alaihi wasallam tó mú wá fún wa dà istiqama ni ẹjẹ́ á lọ dúró dédé pẹ̀lú Ọlọ́run ẹjẹ́ adúré lórí tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ àfáà wa Ustaz Abdulaziz Adéwọ́lù ẹ̀dá kò tọrọ Ọlọ́run kò sí bẹ́ẹ̀ ṣe báwọn yóò sọ wípé kìí sẹ́yìn ilẹ̀ ń kọrin yìí tó àwọn ọmọ akéwù yín ní ń kọ́
kò sí bí wọ́n sọ pé ẹ̀yin kọ́ lẹ̀ ń kọ́ tó àwa náà mọ̀ pé kì í ṣe ẹ̀yin lẹ̀ ń kọ́ tó pé àyè yín ò pọ̀ tó bẹ́ẹ̀ tẹ́ẹ̀fì máa wá ṣe sílísìlátù rudud tí ó fi wá dé sílísìlátù rudud ẹlẹ́ẹ̀kẹsàn ẹlẹ́ẹ̀kẹwàá kò sáàyè tó bẹ́yẹn. I'm pretty sure wípé ń ṣe program lọ University of Ilorin léyìí tó dá sí gbogbo wa lójú kọ́lọ́mọ́sà ìjẹ́kẹ́ láṣeyọrí ń bẹ̀. Ẹ dákun tó lọ́wọ́ ẹ sọ fáwọn ọmọ kí wọ́n sinmi rẹ̀ ẹ dákun ẹ ní kí wọ́n sinmi rẹ̀ ẹ jẹ́ ní kí wọ́n sinmi rẹ̀ ẹ dákun tó lọ́wọ́ kò sí torí pé wọ́n ti ń táàgì yín náà wọ́n ń táàgì yín níbẹ̀ so definitely ìmọ̀ sí yín wà ń bẹ̀ náà nù ẹ dákun ẹ ní kí wọ́n sinmi rẹ̀. Àlàákọ̀rí Àlàábùàjí àfa Àláyínká ẹ dákun ẹ ní kíkọ́ wá sinmi kò sí ní tá a fẹ́ gbà ń bẹ̀ kò sí nǹkan kan tá a fẹ́ gbà níbi ìjà ká máa sọ̀rọ̀ ká máa búra ẹni ká máa sọ̀rọ̀ ká máa pọ̀rípọ̀rí ìyálàyẹ ẹni tó bá padà yá gbogbo ẹ̀ náà ni ó sinmi ṣùgbọ́n torí Ọlọ́run ẹ jẹ́ ká sinmi rẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká sinmi rẹ̀ ẹ jẹ́ ká sinmi rẹ̀ ní ó fún gbogbo alálàáfíà bó bá ti lè kó lé tó ìjà tí ó parí ni. Ustaz Al-Habib àwọn náà ń bẹ ní UK wọ́n ń bẹ ní London UK lọ́wọ́ tá bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo sì rí wọn lánàá táwọn náà jáde tí wọ́n kọrin kan wípé tẹ́ bá ní kí èèyàn máa lọ́bì kan bí tó bá bí tẹ́ bá nawọ́ sí ibẹ̀ náà lọ́wọ́ rẹ̀ dé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó Ọlọ́run bàbá Sheikh Al-Habib ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ ẹ dáhùn tó Ọlọ́run ẹ̀yin náà ẹ sinmi ẹ ní káwọn ọmọ sinmi ẹ ní kí àwọn ọmọ náà kí wọ́n sinmi yẹn ló lálàáfíà lẹ́yìn ibẹ̀ ẹ dáhùn tó Ọlọ́run ẹ jẹ́ gbogbo adó dédé bàbá wa lẹ́jẹ́ ṣùgbọ́n wàláhì ànílé sáláì má lè sọ yìí tó bá tó dòdò ọ̀rọ̀ ẹ dákun ẹ jẹ́ á dúró dédé ẹ jẹ́ á dúró dédé ọ̀rọ̀ pọ̀ ẹ̀yin àwọn àkúwàlú pọ̀ ẹ̀yin nù nǹkan tá a mọ̀ yín fún ni kẹ́ ẹ tún nǹkan ṣe ẹ má jẹ́ nǹkan tó máa bàjẹ́ lọ́wọ́ yín mọ́ tíjà bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti èèyàn ẹ dáhùn tó lọ ẹ má jáde torí social media mo ti sọ̀rọ̀ kan náà tó ti wà related mọ́ bẹ́ẹ̀ rí tó jẹ́ pọ́dọ̀ yín náà ni mo tafa rẹ̀ sí ẹ má já lo social media yìí ẹ ti ga Ọlọ́run ti gbà yín ní ó ti gbaṣẹ́ yín ó ti gbé yín ga ó ti ṣe yín láàfáà kọ́bílà àmọ̀jí sábàkátòlè íńtánẹ́ẹ̀tì yìí kó tó di pé gbogbo àwọn social media network yìí kó tó di pé gbogbo ẹ dé Ọlọ́run ti gbaṣẹ́ yín ó ti gbé yín ga ó ti pè yín láàfáà ayé ti mọ̀ yín kí íńtánẹ́ẹ̀tì tó dé ẹ má jẹ́ kí íńtánẹ́ẹ̀tì yìí ẹ má jẹ́ kó jẹ́ ní tí ó máa baṣẹ́ jẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ dákun tó Ọlọ́run ibi tó bá ti yẹ kẹ́ dúró dédé ẹ dákun ẹ já dúró dédé ń bẹ̀ ni eléyìí ní ìsìn ni ó jẹ́ ọ̀rọ̀ tó ń wá látọ̀dọ̀ ọmọ sí baba mo ti mẹ́sẹ̀jì yín rí ìgbà tí mi ráwọn responses obìnrin ò lè sábà bí irú ọ̀rọ̀ báyìí mo sì mọ̀ pé kì í sọ̀rọ̀ tí ó tẹ́ máa wò pé àṣírò àwọn ọmọ yìí náà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sí wa a sọ̀rọ̀ sí yín ṣùgbọ́n à ń tẹ̀lé ayé al-Qur'an ni tọ́lọ̀ ní ká jẹ́ kí ni oṣù àdá alillah wàláwọ́ alá anfusikum awil walidain awil aqrabin bójá lásùnmọ́ ni àti sòdodo ọ̀rọ̀ kò ní ní wá lára ẹ dáhùn tó lọ́wọ́ ẹjẹ́ adúó dédé ẹ má jẹ́ àzẹ muzabzab yẹni muzabzabina bayna dhalika la ilaha illa wa la ilaha illa ẹ dáhùn tó Ọlọ́run ẹ jẹ́ ká dúró dédé ẹ jẹ́ kí àwọn mọ́ṣẹ́mà alìsìláàmì ẹ jẹ́ kí wọ́n rí ẹ̀kọ́ tó dáa kí wọ́n rí kọ́ lára wa ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tó lónìí ẹ̀yin níbẹ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ẹ ṣáà jẹ́ ká dúró dédé ẹ dáhùn tó Ọlọ́run kéèyàn dúró dédé yẹn ni tọ́lọ́run pa wá láṣẹ Ọlọ́run sọ ń bì kan náà Al-Qur'an Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu mo pè yín tẹ́ ẹgbẹ́ Ọlọ́run bá gbọ́ kunu qawwamina lillah kunu qawwamin lillah shuhada bil qist ẹ dúró dédé pẹ̀lú Ọlọ́run ẹ jẹ́rìí sí tó bá dá òdodo ọ̀rọ̀ ni ẹ máa sọ jáde lẹ́nu Ọlọ́run ò dákẹ́ ń bẹ̀ Ọlọ́run ní wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa Ọlọ́run ní ẹ má jẹ́ kí n táwọn ìjọ kan ń sọ táwọn ìjọ kan ń ṣe ibìkan lẹ́ẹ̀fì sí ẹ má jẹ́ ó kọ́ dín láti sòdodo nínú gbogbo alámọ̀rí wàláhì mi ò rí ẹ̀bi àfà Abdulaziz Adéwọ́lù ń bẹ nítorí pé ọ̀rọ̀ tí wọ́n sọ òdodo ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí kó wá tẹ̀yìn náà lè bọ́mọ kí oyin sọ ni ọ̀rọ̀ kẹ́nìkan sọ ní ìsìn pé ẹni tó bá pe ọyìn kan náà ọmọ kí oyin
tó bá pè sóde ìjọ rẹ̀ ó tú ni kódà bẹ́ẹ̀ nìyẹn bá sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ tí bá ń twist ẹ̀ tí sọ pé kì í ṣe tó ń sọnu ó dẹ̀ má bínú ó dẹ̀ má ṣe gbá ó dẹ̀ má ṣàwo agbára tí ń bẹ náà rọ lágbára tó bá ti gorí atẹ́gùn lọ́nkọ́ ọ̀rọ̀ àìmọye ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà Al-Qur'an níjọ́ tí àwọn kèfèrí tí wọ́n ń ṣépè wípé yadullahi maglula ṣépè kèfèrí fẹ́ mọ́ Ọlọ́run ni Ọlọ́run òjọ́rọ̀ yóò tutù Ọlọ́run dá padà fún wọn ipe gullati aidihim wa lu'inu bima qalu bal yada'u mabsutatani yunfiqu kayfa yasha Ọlọ́run òjọ́rọ̀ yóò tutù tó fi dá padà fáwọn kèfèrí dọ̀hún tá bá lè sọ̀rọ̀ lérè tó bá yẹ kó dodo ọ̀rọ̀ ni gbogbo àwa iná ní ìsìn ká tọpa níjọ ní ìsìn ṣé yóò wù wá lórí láti pè yín láàwọ̀ alfukalla ẹ̀dá àwọn tòrọlọ́ ẹjá wà careful ká wà cautious níbi kíni tí ó já ìlẹ́nu wa àfi ń ṣàwàdà ní àfi ń ṣeré ní tí Yorùbá máa ń sọ ní pé Ọlọ́run ṣe kíni o Ọlọ́run máa wádà àmọ́rú atẹ́gùn tí ń fẹ́ àmọ́rú ìsìjábà tí ń bẹ nígboro nígbà tí ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ táfà Adéwọ̀lú sọ ọ̀rọ̀ tí èmi rò yí pé ó yẹ kí àwọn àfà Àbkọ̀rí àfà Láyínká kó take it so personal to this level ni nítorí pé lẹ́yìn ọ̀rọ̀ kìí ṣe pọ́rọ̀ mi jáde táfà Blasis fi wá fi ṣe kíni o tó fi sọ̀rọ̀ àti pé ọ̀rọ̀ yẹn mi rò pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó wọn fi bá fà wí wọn fi bá àfà Làbíbù wí àfà Sàtàrù ni wọ́n fi correct ẹ̀dá àwọn tọrọ Ọlọ́run ẹja ní sùúrù ẹja ló ń ta kọ́ níparí ẹni kéwú àkélò lóní kéwú 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 owó kéwú tá kí Ọlọ́run jẹ́ arímúlò tá bá rí múlò Ọlọ́run jẹ́ wúlò fún alọ́dọ̀ Ọlọ́run gbogbo sẹ́ta bá sì Ọlọ́run jẹ́ abámbébé sáànù dáadáa ní ìkádì Ọlọ́run gbogbo èyí tí ń ṣẹlẹ̀ Ọlọ́run bá so wá papọ̀ padà aya al-Qur'an kan ni ó ní law anfaqta ma fil ardi jami'an ma allafta bayna qulubihim walakinna Allaha allafa baynahum Ọlọ́run sai sàsopọ̀ láàrin wa èyí tí ń ṣẹlẹ̀ Ọlọ́run bá panẹ́ ẹ dákun abe ọ̀tún abe òsì ẹjá sinmi ogun ká sinmi ogun yẹn ní bẹ̀rẹ̀ láfíà wà fún gbogbo wa akhukum fillahi wa fil Islam Abdullahi Muhammad al-Awwal Adekunle wassalamu alaikum.